Only Jesus TV. Àwọn Fúlàní ajínigbé wọ́n mà tún ṣọṣẹ́ nílùú Òtu. Ẹ wò ká dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho Irú-Ẹkùn tí wọ́n wọ inú igbó lọ tí wọ́n lọ gba bàbá yìí kalẹ̀. Bàbá náà lẹ́ ń wò yìí, bàbá àgbẹ̀. Wọ́n dé bá bàbá yẹn nínú oko jìgà níbi tí bàbá ti ń gbìyànjú tí wọ́n ń sọ̀rọ̀ ajé pé kán lè rí nǹkan jẹ àwọn àti ìdílé wọn. Wọ́n bá ka wọn mọ́ náà gbé bàbá o. Wọ́n ṣe gbé bàbá, owó tó ń bẹ lápò bàbá ẹgbẹ̀rún bíi 8 wọ́n gbà á. Oúnjẹ tí bàbá fẹ́ jẹ wọ́n pín jẹ mọ́ra wọn lọ́wọ́. Wọ́n bá gbé bàbá lọ, wọ́n ní kí bàbá lọ máa wá 30 million wá. Ẹ wò àwọn Irú-Ẹkùn wọ́n ṣe bẹbẹ o. Màá fọ́nrán sílẹ̀ fún yín kẹ́ wá lọ gbọ́. Mr Wisdom wọ́n sọ̀rọ̀, bàbá yìí náà wọ́n ṣàlàyé ohun tójú wọn rí. Ẹ bá mi ṣí ẹ jẹ́ kó lọ viral gan. Àní ṣìrìn oríwọ̀ ò ní gbàbọ̀lẹ̀, àní bọ́ sọ́wọ́ lọ́wọ́. Ó yá lókè lọ́hùn. Àǹzórí tún ti dé, ọba igi nígbó ìró ẹṣin ti wọ̀lú, ó dóhun àgbéyẹ̀wò. Wọ́n tá à ń sọ tẹ́lẹ̀ rí wípé ikán pawọ́pọ̀ wọn mọlé láìrin ìrún pawọ́pọ̀ wọn máa jìyàn. Àwọn yẹn pawọ́pọ̀ wọn ṣafárá torí ọjọ́ iwájú àwọn ọmọ wọn ni. Lára iṣẹ́ ńlá bàtàbàtà tájọ Irú-Ẹkùn Security Network tún gbé ṣe nílùú Òtu ni mo tún fẹ́ mú wá fún wa. Bàbá kan ni àgbẹ̀ ni. Nínú oṣù yìí ni tí ò tí ì pẹ́ rárá, kò tí ì ju bí ìjẹrin lọ. Àwọn gílìgàn kú agbénipamọ́. Wọ́n wọnú oko, wọ́n mú bàbá yìí láti lérògbà wọn pé táwọn bá jí gbé àwọn ògbó. Nípínlẹ̀ Ọ̀yọ́ lọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ ní Tẹ̀síwájú local government. Wọ́n gbé bàbá yìí, bàbá àgbẹ̀ tí ń wá bí ó ṣe sókan di méjì tí gbogbo nǹkan ó fi ṣe é jẹ torásìkò òjò láwà yìí oníkálùkù ń dáko. Wọ́n gbìyànjú, wọ́n mú bàbá yìí ní bí ẹgbẹ̀rún 8 àbí nǹkan tí ń bẹ lọ́wọ́ òun. Wọ́n kó bẹ́skẹ́ wàrà sóyà bẹ́skẹ́ àwátá abájọ́mọ̀ ìlú òkè àti mọ́ ajẹ́ àfimugàrí kódà àfi jẹ kàdánwò. Wàrà tí bàbá yìí rà wípé àwọn rà ayé máa fi jẹun lóko, wọ́n ní wọ́n jẹ gbogbo wàrà yìí. Kí má gbà wá lákòókò, wọ́n gbé bàbá yìí. Àwọn ọmọ wọn ké sí olóyè Májàsọ́lá, wọ́n ké sí Irú-Ẹkùn lápapọ̀ pé ẹ gbà wá, ẹ rà wá kalẹ̀. Olóyè Májàsọ́lá ké sáwọn ọmọ wípé ẹ wọnú igbó tì wọ́n. Láìmọye wọ́n wá bàbá yìí láàrin ọjọ́ méjì pẹ̀lú àwọn bí wọ́n ti jọ jà á lógun tí a lè fi àwọn fọ́nrán yìí léde. Wọ́n ṣẹ́gun, wọ́n rí bàbá yìí gbà kalẹ̀. Ọpẹ́ lálà lọ́wọ́ gbogbo àjọ Irú-Ẹkùn tí ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́, pàtàkì jùlọ dókítà tó fi lórí gbogbo ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò Irú-Ẹkùn tí ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n jọ kọ́wọ́ rìn láti ṣiṣẹ́ yìí. Ọpẹ́ pàtàkì yóò sì máa lọ sọ́dọ̀ ọ̀gá ọlọ́pàá àpapọ̀ tí wọ́n gbà wá láàyè pé gbogbo iṣẹ́ tá a bá fẹ́ ṣe ká mọ bùn àwọn náà gbọ́. Bàbá wa Dìísù adúpẹ́ ọwọ́ adúkẹ̀kẹ́ òkun. Ọpẹ́ wa yóò sì mọ lọ sọ́dọ̀ bàbá gbogbo àwọn ọba aládé àtẹ̀wọ̀n ìdìgbàrà lẹ̀kẹ̀. Ọpẹ́ wa ọ̀tún ní tàn síbẹ̀, wọ́n ní ẹjẹ́ àyàn ọfà káyàn òǹtàfà káyàn tító sí ọfà lọ́dọ̀ ẹranko. Ọpẹ́ owó tún mọ lọ sọ́dọ̀ ìbú owó bàbá Dámilọ́lá, bàbá Bísọ́lá, ẹkùn ọkọ̀ rọ́pò orí ẹkùn ọkọ̀ Tóyọ̀sí, ìyẹn olóyè Májàsọ́lá wípé ẹkú àkínṣe, ẹkú gbogbo ìgbà ọ̀fi tí ẹlẹ́gbọ́tẹ ẹlẹ́ni ọlọ́run mọ̀ gbọ́ tiẹ̀. Adúpẹ́ adúkẹ̀kẹ́ òkun. Ànírógún orelé kò délé orúkúkú lóko tó kòròkò tó. Ẹjẹ́ á gbọ́ ohun táwọn bàbá yìí sọ. Irú-Ẹkùn. Òṣèlú lájà lọ́wọ́. Irú-Ẹkùn. Òṣèlú lájà lọ́wọ́. Gbogbo Òòṣà. ẹ kí Ọlọ́run. Ẹ kí bàbá wa olóyè Adéníyì Adéyẹmọ Ìgbòho. Òòṣà. Ẹ tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọjọ́ òní Ọlọ́run fi bà wá nú jẹ́. Bàbá, ìjẹ́ lè rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ní ọjọ́ 19, that's on the 19th. Lórí tí ọ̀dà ọ̀run ìlú nílò kò ní lókè yìí láti fẹ́ wọjú yìí báyìí bẹ́ẹ̀ làwọn lókè yìí àdá sí ilé ìjì tó jáde mọ́ mi
mo sáré láwọn ṣàmì bá gbogbo sínú ọ̀gbìn bá fàbí wọn náà òun làwọn méjì lọ wá 30,000 abẹ́yìn 30 mílíọ̀nù wá. mo ìkíni mo lówó ní lọ́jọ́ kórìí náà gbé ìmọ̀ wa ló ìsìlọ́mọ tó lówó ojú títí tí wọn gbà wọn làbọ̀ mi kì í tí ì lówó wọn sọ títí wọn ti wọn làwọn mi lọlé ẹgbẹ̀rún mẹ́jọ ti mẹ lọ́ọ̀bù mo kó fún wọn gbà wọn dá lápò gbogbo bẹ́sikẹ́tì tààrà tààrà ìjẹun lóko wọn kó wọ́n jẹ. ṣé bàbá òní ni ọjọ́ kẹtàlélógún oṣù kẹjọ ọdún 2026 ní kété tí èrò kan bàbá májàsọ́lá Ìgbòho lára pé àwọn Fúlàní ajínigbé wọ́n jí bàbá wa yìí gbé ní ìlú Òtú Ìtẹ̀síwájú local government ní agbègbè Òkè Ògùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ni wọ́n ti jí bàbá wa yìí gbé ní ọjọ́ náà. Ìròdè kan bàbá wa olóyè Adéníyì Adéyẹmọ Ìgbòho ó kàn wọ́n lára ní kété tí ìró ti kàn wọ́n lára ni wọ́n ti ta àwa ikọ̀ ìlú ẹkùn tí a jẹ́ ọmọlẹ́yìn fún bàbá olóyè Adéníyì Adéyẹmọ Ìgbòho tí a wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pé ká gbéra ní kánmọ́nkóbó ká gbéra ká lọ sí ìlú Òtú láti lọ ṣàwárí bàbá yìí. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a dúpẹ́ fún bàbá wa olóyè Adéníyì Adéyẹmọ tí wọ́n fira wọn jì tí wọ́n dẹ̀ fira wọn lẹ̀ lórí kúrò lọ́wọ́ àwọn ajínigbé yìí. So Ọlọ́run dẹ̀ fún wa níṣẹ́ náà ṣe láyọ̀ àti àlàáfíà. A rí bàbá wa gbà jáde kúrò ní ọwọ́ àwọn ajínigbé yìí. So ẹni tó jẹ́ ọmọ bàbá tí wọ́n ké gbàjarè síta fún bàbá olóyè Adéníyì Adéyẹmọ Ìgbòho àwọn ni wọ́n wà ní ẹgbẹ́ mi. Lọ́wọ́ a dúpẹ́ lọ́wọ́ olóyè Adéníyì Adéyẹmọ. A dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. A dúpẹ́ lọ́wọ́ yín gan. Ọlọ́run á túbọ̀ kún yín nípa. A dúpẹ́ nítorí pé ẹ jẹ́ wa bá a ṣe pè yín. Ọlọ́run á túbọ̀ máa ròyìn lágbára. Ipa yóò ní ka yín, ọwọ́ yóò ní tẹ̀ yín. Ẹ bá ṣe ń pè yọ́ máa dá yín lóhùn. Ẹ bá ṣe ń ju yọ́ máa jẹ́ fún yín. Agbára Ọlọ́run pa yóò ní ka yín. Ẹ ṣé gan, a dúpẹ́ o. Ọlọ́run sì bá wa fòpin sí gbogbo ogun ajínigbé. Ẹ ṣé gan. Bàbá wa fẹ́nu àgbà ṣàdúrà bàbá olóyè májàsọ́lá ẹni wọn gùn lórí iṣẹ́ ìlú tí wọ́n gbé lọ́wọ́ yìí. olóyè Sunday Adéyẹmọ agbára Ọlọ́run ọ̀pọ̀ ọmọdùgbà àti ògbé lọ́wọ́ kò ní kẹ́mọ lọ́wọ́. àṣẹ wa. agbára Ọlọ́run mọ̀dé òkú adílẹ̀ lé. àmín àṣẹ. agbára Ọlọ́run owó kìí ṣe é jìnà fún wa. àmín àṣẹ. Ẹ ṣé bàbá. ẹ rí báyìí pé àwọn ìwé ẹkùn ẹ̀wọ̀n ń ṣe bẹbẹ olóyè Sunday Ìgbòho tí kì bá ṣe Ọlọ́run àti ìwé ẹkùn ní bóyá bàbá eléyìí náà sì wọn bá tuntun pa wọ́n ìgbà tó ní kọ́ lọ́ máa wá 30 million wá bàbá oníbàbà tó jẹ́ wípé àtijọ́ àti mú gan àánú àtòrí ọ̀fẹ́ Ọlọ́run ni wọ́n fi ń survive ni wọ́n fi ń live ni wọ́n fi ń gbègbè ayé wọn tọ́wá ní kọ́ lọ wá 30 million wá bóyá bí wọn bá tún ṣe gbẹ̀mí bàbá yìí nìyẹn sí àkàtà wọn ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìwé ẹkùn olóyè Sunday Ìgbòho lórúkọ Jésù Ọlọ́run á máa tì yín lẹ́yìn ẹ máa lọ láyọ̀ ẹ máa bọ̀ láyọ̀ ẹ máa jagun ẹ máa ṣẹ́gun ẹ máa kó ìkógun ni ẹ jọ̀wọ́ ẹ bá wa láìkì fọ́nrán yìí kẹ́yìn náà kẹ́ sọ méjì tàbí mẹ́ta àwọn Fúlàní ajínigbé yìí kí Ọlọ́run kó bá wa dẹ́kun wọn ní ilẹ̀ Yorùbá àti ní Nàìjíríà lápapọ̀ ẹ ṣeun láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.